Kábíyèsí máa fẹ́ kẹ́ ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé torí mi ní fẹ́ gbà yín lákòókò púpọ̀. Máa fẹ́ kẹ́ ẹ bá mi dárúkọ yín fáwọn aráalé ṣùgbọ́n fáwọn tó bá yẹ pé wọ́n ẹ̀ṣẹ̀ ń wò wá fún ìgbà àkọ́kọ́ ẹ̀ṣẹ̀ ń gbọ́ àbẹ́ ẹ̀ṣẹ̀ ń wo ètò Orí Adé tí ìkànnì Adámimógo 93.1 FM ọ̀dọ̀ kábíyèsí wa Olúkòsì ti Ìkòsí Kòsọ̀fẹ́ land ọ̀dọ̀ wọn la wà báyìí. Àwọn náà lẹ ń wò lórí ìjókòó yìí kábíyèsí wa ọba aládé. Má fi kábíyèsí ẹ dákun ẹ bá ń dárúkọ yín fáwọn ará níbi tó nípa tẹ̀síwájú. Orúkọ mi ni Aláyélúwà Ọba Àlàmú Samuel Olóyèdé di Oníkòsí of Ìkòsí. Kẹ́hìndé Ẹdùn Arọ́badì 1, the paramount ruler of Ìkòsọ̀fẹ́, the chairman of all Obas and chiefs and Baale in Ìkòsọ̀fẹ́. Ẹ ṣe gan kábíyèsí torí mo rí wípé mo gbogbo tẹ sọ wípé paramount ruler Kòsọ̀fẹ́ ìyẹn ò ní wípé ẹ̀yin ni olórí àwọn ọba aládé níjọba ìbílẹ̀ Kòsọ̀fẹ́. Bẹ́ẹ̀ni, and member of Lagos State Council of Obas. First class. Tó àwọn ọba àkọ́kọ́ nínú àwọn ọba láyélúwà nípínlẹ̀ Èkó òun lẹ̀ ń gbọ̀n kábíyèsí o. Mo forí balẹ̀ Orí Adé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bá a ṣe máa ń ṣe ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ káàkiri. Ẹ ti gbọ́ ti Aláké ti ìlú Ẹ̀gbá, ẹ ti gbọ́ lẹ́nu bàbá wa Olówu ti ìlú Òwu, ẹ ti gbọ́ lẹ́nu bàbá wa Ọlọ́tà ti ìlú Ọ̀tà, ẹ ti gbọ́ lẹ́nu bàbá wa Olúbògùn ti ìlú Ìbògùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà àwọn apènà náà ẹ ti gbọ́ lẹ́nu wọn bó tiẹ̀ jẹ́ pé kábíyèsí wọn padà fún wa láṣẹ wípé ọ̀dọ̀fín o ẹ̀jẹ̀ agbọ́ lẹ́nu wọn bó ṣe ń fi ọba jẹ gẹ́gẹ́ bí ti bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ọ́fíìsì tiwọn náà àbí kí n sọ wípé èyí tá a yàn wọ́n sí náà. Kábíyèsí ẹ jẹ́ ká wá gbọ́ báwo gan-an ni wọ́n ṣe ìṣẹ̀dálẹ̀ ìlú Ìkòsí Kòsọ̀fẹ́. Ẹ ṣé. Tí a bá ní purọ́ a jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀tà. Ọ̀tà nípínlẹ̀ Ògùn. Ìpínlẹ̀ Ògùn. Ọlọ́tà ọ̀bọ̀ Ọ̀tà yẹn ilé wa ni. Ẹ bá débẹ̀ ń sìn kẹ́ lọ wo ẹ̀kúlé ilé ibi tó wà ń sìn ẹ rí agboolé Oníkòsí. Akọ Oníkòsí street wà ń bẹ̀rẹ̀ pọ̀. Òótọ́ lẹ sọ kó jìnnà sáàfin Olúkọ̀tún. Ní Ìyànrò Ọ̀tà. Ìyànrò Ọ̀tà wá láti Ilé Ifẹ̀. Nígbà tí wọ́n kúrò ní Ilé Ifẹ̀ wọ́n wà ní Ọ̀tà. Ọ̀tà ni wọ́n wà. Nígbà tí wọ́n wà ní Ọ̀tà wọ́n bímọ wọ́n pọ̀ sí wọ́n ṣe ní kúkúrú kínkín ní kékèké. Ọ̀kan nínú àwọn ọmọ akọ́ńbí ogun ní Ìyànrò Ọ̀tà tó ń jẹ́ Àìná Ejò ọwá kúrò ní Ọ̀tà. Ọdẹ ni ọdẹ tó ń perin ló wá kúrò ní Ìyànrò Ọ̀tà ló wá náà fẹ́ tẹ̀tù sí tó fẹ́ dúró sí òun ló ṣọdẹ títí débí. Nígbà tó débí ló dúró sí ibí. Ẹ bá wo survey plan gọ́ọ̀mẹ̀ntì wọ́n sọ pé abúlé Àìná Ejò náà pè bí ń bà náà. Abúlé Àìná Ejò. Àìná Ejò. Ṣùgbọ́n ó ní nǹkan kan tó ṣe tó fi di Ìkòsí. Ó máa ń pẹran, ó ń dáko, ó ń ṣe oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ni àwọn tó bá ṣọdẹ lóru yẹn tó bá pẹran káàkiri tó yìnbọn fún wọn á sàmì sí gbogbo tí àwọn ẹran yẹn wà. Táwọn kọ́sítọ́mà bá dé tó máa kú á ní kán lọ kó ẹran yẹn níbi báyìí kán lọ kó wá tó bá dé wọ́n wá béèrè lọ́wọ́ ẹ̀ pé bó la fẹ́ kó sí. Ó níbi Ìkòsí wà. Ibi Ìkòsí yẹn ohun tó ń pè níbi Ìkòsí yẹn ni àwọn kinní tí wọ́n ń ṣe pẹpẹ tó máa ń ṣe láhéré. Wọ́n wá ní wọ́n lọ síbẹ̀ wọ́n máa lọ kó síbẹ̀ wọ́n á kó síbẹ̀ ibi tó di Ìkòsí lẹ́nu ni
ibi ìkósí wà. Ibi tẹ́ lè kó sí wà. lójú ìkósí. Kábíyèsí o, kábíyèsí o. Ó wà ńbẹ̀ títí gbà tó yá àwọn èèyàn ń kú, àwọn èèyàn ń wá, wọ́n bá gbé, ó ń fún àwọn náà nílẹ̀, ó tẹ̀lé lò ó ní ẹ bá wo nǹkan bí ilé 3 sẹ́yìn síwájú báyìí ẹ̀nu alẹ́ wà ńbẹ̀ tó pààlà pẹ̀lú àwọn Kúmọ́wóró láti agbo yìí. Ó ṣe gbogbo ohun tó yẹ kó ṣe. Àwọn tó ń wá ń fún ọ nílẹ̀ wọ́n dáko, wọ́n yọ ń gbé, àwọn náà bẹ̀rẹ̀ sí ní kọ́lé. Ilé kan ṣo ó di ilé 2, ó di 3, ó di 4, ó di 5, ó dorí ilé ìlú. Nígbà tó ti di pé ibi ìkósí wà, wọ́n á bẹ̀rẹ̀ sí sọ pé ẹ jẹ́ ká lọ sí abúlé Olúkòsì. Nígbà tí Kòsí ti wà. Ẹ jẹ́ ká lọ sí abúlé Olúkòsì. Wọ́n máa ń pè nígbà yẹn, wọ́n máa ń wà. Nígbà tí ó wá yá, ó wà gbogbo ohun tí mo sọ yìí ló wà nínú dọ́kúmẹ́ǹtì o. Nígbà tó wá yá, ó dìde wá lọ fẹ́ ọmọ ní àgbò yìí lágbolé àwọn Kúmọ́wóró. Agbolé Kúmọ́wóró. Bẹ́ẹ̀ni, Kúmọ́wóró rẹ̀ bí ọmọ 3. Ọmọ 3 tó bí, ó bí àdá kan náà, òun ní ẹ̀gbọ́n. Ó bí Oníṣẹ̀tà, ó bí Àjàyí Òkè. Àwọn méjì yẹn jẹ́ ọkùnrin, àwọn Oníṣẹ̀tà àti àdá kan náà. Àjàyí Òkè jẹ́ obìnrin. Ó wá fẹ́ obìnrin yẹn wá síbi. Kábíyèsí Àjàyí Òkè. Àìná ìjò lọ fẹ́ Àjàyí Òkè. Ẹni bẹ́ẹ̀ bá tó wá fẹ́ débi wà bímọ. Ìyá yẹn bí ọmọ 3. Ọmọ 3 tó bí, ó bí ìbejì ló kọ́kọ́ bí, Táíwò àti Kẹ́hìndé. Ó dẹ̀ wá bí Ìdòwú. Ọmọ 3 tó bí nìyẹn. Àwọn ọmọ 3 yẹn wọ́n dàgbà. Àwọn 3 yẹn ló nígbà tó já Ìdòwú yẹn ó wá kú, kò dẹ̀ bímọ. Ó wá kú Táíwò àti Kẹ́hìndé. Gbogbo ọmọ Ìkòsì tó wà láyé lónìí tó ń pè lọ́mọ Ìkòsì, ìran Táíwò àti Kẹ́hìndé ni wọ́n. Ìran ìbejì ni wọ́n. Kábíyèsí, kábíyèsí. Bí ibẹ̀ yẹn ṣe jẹ́ nìyẹn. Àmọ́ àwa Ìkòsì ń bí, à ń lọ bá àwọn ìdílé ìyá baba ńlá wa ṣe pọ̀. Ìyẹn ni agbo yìí, àwọn Kúmọ́wóró. Àjọ ṣe àṣepọ̀ ni. Àṣepọ̀ yìí sì dàn mọ́rán báyìí. Bẹ́ẹ̀ni, oyè tí ìdígi 3 yẹn dẹ̀ ní ni Oníkòró ni olórí, Ọ̀ṣọ̀run ló tẹ̀lé, Oníkòsì ní ìkẹta. Àṣẹ ń ṣe ẹni tó jáde ń bí sínsìn ẹ tó bọ́ sálẹ̀ yẹn, àwọn ọ̀nà ara àwọn ọmọ Ọ̀ṣọ̀run ni. Bí a ṣe ń bá àníyàn yẹn bọ̀ láti gba àwọn bàbá wa nìyẹn tó fi kàn án. Sì jàrá yín yàn rí. Ẹ ṣé gan ni kábíyèsí. Ní ṣókí, kábíyèsí wa Oníkòsí ti ìlú Ìkòsì nípínlẹ̀ Èkó, àwọn ni wọ́n ti rọra fún wa ráńpẹ́ bí wọ́n ṣe ìṣẹ̀dálẹ̀ ìlú Ìkòsì. Ṣé mọ̀ pé àwọn kan ń bi wá léèrè ọ̀rọ̀ kábíyèsí tó ń sọ fún wa pé nítorí pé àti gbà wọ́n ní lé dáwọn ọbẹ̀ Èkó gbé wá, ṣé wọ́n mọ̀ tán ni ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀ṣe ò sí lẹ́kọ̀ọ́ mọ̀, gbogbo ẹ̀ ti gbà. Kábíyèsí ẹ dákun, ṣé lóòótọ́ ni pé kò sí ṣẹ̀ṣe? Nígbà tí bàbá yẹn ń bọ̀ láti Ọ̀tà, ó mú orò dání. Orò? Bẹ́ẹ̀ni, ojú eégún wọn tí wọ́n fi lélẹ̀ láti 18 something ó ṣì wà tí wọ́n ń bọ̀. Tí wọ́n ń bọ̀. Bẹ́ẹ̀ni. Ó wà nílùú Ìkòsì. Bẹ́ẹ̀ni. Tí wọ́n sì ń bọ̀. Nílùú bí mo ṣe fẹ́ bẹ̀rẹ̀ àyájọ́ àjọ̀dún tí mo joyè ń sìn. Bẹ́ẹ̀ni, ọdún 17. Bẹ́ẹ̀ni, ọdún 17. Àwọn eléégún máa ń wá. Nígbà tí bàbá mi wà lórí oyè, Ọ̀tà náà ti ń wá, agboolé wa lọ́tà náà ti ń wá, àwọn ló wá ń ṣeré. Ṣùgbọ́n nígbà tí gbogbo nǹkan ti làjú tá a dẹ̀ ti súnmọ́ra wa, àwọn tó wà nítòsí bí là ń pè wọ́n, àwọn ló ń bá wa àjọ ń ṣe. Ọmọ Ògún
Ògún wà bẹ́ẹ̀, ìbejì pàtó pé àwọn náà fara wọn ìbejì ni wọn, ìbejì wà bẹ́ẹ̀, Olúwẹ̀rí, omi Olúwẹ̀rí yẹn jẹ́ omi kan tó jẹ́ pé omi ńlá ni, gbogbo ojú ẹ̀ náà ojú bí tá a wáyé lọ. Omi Olúwẹ̀rí. Olúwẹ̀rí. Níbo ni yín wà pàtó? Nísàlẹ̀ ń bẹ́ẹ̀ ni ló wà, òun ni wọ́n á pọn mu tẹ́tẹ́lẹ̀ nígbà tí ò tí ì sí pọ́ǹpù, tí ò tí ì sí bọ́ọ̀hù, tí ò tí ì sí kànga, la máa pọn mu. Ṣé wọ́n sì wà dísìn? Ó ṣe wà dísìn. Ṣé sàn ní kábíyèsí? Àwọn kan lọ kọ́ ìkíní síbẹ̀, wọ́n lọ kọ́ ilé síbẹ̀, owó dànù. Ó máa ń ṣàn ní ojú ìṣàn. Tó bá di àsìkò tí ó yẹ kí wọ́n kọ́ bọ́, báwọn èèyàn bá lodò tó bá lọ pọn mi, wọ́n á rí ejò lára àgbàdà tó máa rọ́ jáde inú ẹ̀. Adẹ́rùbà wọn ò ní lè wọnú odò yẹn, wọ́n á du wálé. Ìyẹn ni pé àsìkò tó yẹ kán ṣètùtù fún kọ́ bọ́ ó ti tó, wọ́n á dẹ̀ lọ ṣe. Wọ́n á kó gbogbo ẹja inú ẹ̀ o, kò ṣeé sè o, bẹ́ẹ̀ ṣe kò ní jiná o. Wọ́n á kó gbogbo ẹja inú ẹ̀ kúrò, wọ́n á kó sókè, wọ́n á ṣètùtù wọn tán, wọ́n á gbà, wọ́n á ṣe gbogbo ẹ̀, wọ́n á tún kó àwọn ẹja yẹn padà sínú. Àjẹpẹ́ nìkan kò gbọdọ̀ pẹja ń bẹ̀ ni. Wọn kì í pàjá inú ẹ̀. Pẹja ń bẹ̀. Tó ẹ̀yin ará alẹ́ tẹ̀ ń béèrè wípé bó o ní ṣe ṣẹ̀sì jẹ́ ti gbọ́ kábíyèsí wa Oníkòsí, wọ́n ní ìṣẹ̀ṣe sì wà táwọn sì ń tẹ̀lé tí àwọn baba ńlá baba wọn tí wọ́n fi í lẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan kẹ́mi tó joyè tí bàbá mi wà lórí oyè, Christian ni mí, Muslim ni mí ẹ̀tẹ̀lẹ̀, bọ̀ tó ogun ló dé tí mo di Christian. Kábíyèsí. Nígbà tí mo dẹ̀ jẹ́ pé bẹ́ẹ̀ ni mo ti rí gbàlà, mo padà sí Christian, mo ń ṣe Christian, mo ń wàásù káàkiri, mo lọ kọ́ ṣe Olúwa, àwọn fọ́tò wọn lẹ́nu wò káàkiri. Wọ́n wá àwọn fọ́tò káàkiri. Mo pàtó dẹ̀ ti yá pẹ́, mo kúkú fara mọ́ pé ibi tí mo ti rí ìgbàlà nìyẹn, mo dẹ̀ ń ṣiṣẹ́ yẹn lọ, mo ṣe ń ṣe iṣẹ́ yẹn lọ. Ìgbà tó dẹ̀ ìdìbò tí bàbá lọ, bàbá ti sọ tẹ́lẹ̀ pé mo rò pé bàbá ń dápara ni, pé ẹrù tó wà lẹ́yìn ìwọ ló máa gbé o, tí òun bá lọ o, ó dọwọ́ ẹ o, máa gbàgbẹ̀rẹ̀ o, má ṣe kinní kan o. Èmi rò pé ó ń ṣeré ni, ó fọwọ́ sórí ẹ̀ ìjọ kan nítorí pé wọ́n lọ sí tribunal gbà yẹn, wọ́n wá sọ pé àwọn òrówó táwọn máa san fún lọ́ọ̀yà, èmi lè dé láti dálẹ̀ náà wá sọ fún mi dẹ̀ fọmọ lówó kó lọ sanwó, ọmọdé lọ sanwó, èèlò ń 250 bẹ́ẹ̀ lọ sanwó. Nígbà tó sanwó fún lọ́ọ̀yà yẹn, bàbá ò mọ̀ pé mo ti sanwó, ó kújọ́ 5 tó máa lọ sí kóòtù. Nígbà tó kọ̀ tún là, èmi kàn lọ sọ́dọ̀ ọmọ lọ kí wọ́n ní pé báwo ni nǹkan kan kí lára ń ṣe o. Bàbá wọn tó ń sunkún pé ọ̀dọ̀ fi ìlú yìí wà lọ́dọ̀ wọn, ẹja búrò mi, wọ́n wá ń sunkún ní kí ló dé ní pa ilé. Wọ́n ní kí n jókòó lórí bẹ́ẹ̀dì àwọn, bá jókòó. Wọ́n kàn bá aṣọ búra, wọ́n ní àwọn òwò lọ́ọ̀yà san. Ó ní mo ti sanwó láti ìjẹta, olówó òkè, olówó kan. Ta ló sọ fún mi wípé wọ́n fẹ́ sanwó lọ́ọ̀yà? Mo ní Lukumon, àbúrò mi. Ó ní òun ló sọ fún mi, ó ní mo dẹ̀ kó fún. Ta ló kó fún? Ló ti kó fún Kúnlé Abbas, òun ní PS shiptansi gbà yẹn, ó ti kó fún lọ́ọ̀yà Oníyìndé. Tó bá ní kan pè wá, ó ní bẹ́ẹ̀ ni, ó dẹ̀ pé Kúnlé Abbas, ó ní bẹ́ẹ̀ ni, ó dẹ̀ pé Oníyìndé náà ti kó fún òun yẹn lọ́ọ̀yà. Lókè Kúnlé sí bí ó yẹ fọ́ di orí ẹ̀ mú nìyẹn. Ló fi jẹ́ pé ọ̀rọ̀ àwọn àgbàlagbà, ẹni tó bá sọ pé àdúrà kì í mú yàn kó jẹ́ kágbàlagbà ṣépè fóun, wá fọ́ dorí ẹ̀ mú, ẹ bá ṣí orí ó kàn ṣí kò lórí ara ẹ̀ ni, ó kàn fi débi lórí bẹ́ẹ̀ ní dépìlà fún yàn. Ó ní adé orí mi lè ní mo fi lé ẹ lórí. Eré ìlú mo lò pé ń ṣe, ilé ẹ̀kọ́ ń bẹ̀ ní ẹ̀ka kún kan. Ẹgbà tó dẹ̀ di pé wọ́n lọ, wọ́n sọ pé èmi ni nǹkan yẹn kàn. Wá mi ò ṣe o, mo ti ń ṣe iṣẹ́ Olúwa. Wọ́n bẹ̀ mí, ẹ mọ̀ tí ọba kan bá gbèsè 30 days ní ìdílé tó bá máa kàn, 30 days pé ló ní wọ́n ní advantage mọ́, 30 days pé mi ò dá wọn lóhùn, 1 year pé mi ò dá wọn lóhùn, 2 years pé àìbá tí mo ṣe wá gbọ́ ohùn látọ̀dọ̀ Ọlọ́run pé ibi tí mo sùn pé
ìránṣẹ́ ta ni Solomon, mo ní ọba. Kí ló tún jẹ́? Mo ní òjíṣẹ́ Ọlọ́run. Ta ni Dábìdì? Mo ní ọba. Kí ló tún jẹ́? Mo ní òjíṣẹ́ Ọlọ́run. Mi ò ṣe gbọ́ ohùn mọ́ ni. Ìgbà ni mo á lọ sọ ara mi lẹ̀ pé Olúwa sọ pé kì í ṣe o. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣe fún mi ní 2007. Àmọ́ bẹ́ẹ̀ ṣe wá jẹ́ ọmọ ọba kábíyèsí, ṣé ẹ̀ tí mọ̀ rápẹ̀rẹ̀ yàtọ̀ sí ìgbà tí bàbá yìí ṣàdúrà fún mi? Ó yẹ kẹ́ ẹ̀ tí mọ̀ rápẹ̀rẹ̀ pé èmi náà padà jọba. Mi ò tiẹ̀ fọkàn sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Ẹ fọkàn sí rárá. Ṣé mọ̀ pé tí èèyàn bá ń rò tó bá wà lọ́kàn èèyàn nìyẹn fi ń lálàá. Tẹ́ bá nífẹ̀ẹ́ sí, mi ò tẹ̀ nífẹ̀ẹ́ sí torí mo rí wàhálà tó wà nídìí ẹ̀. Mo lóhun tó ju bàbá yẹn ń rí kóòtù ẹjọ́ ọ̀la olé ìkíní kan tó la mi tẹ̀ nífẹ̀ẹ́ sí rárá. Àbí torí ìṣẹ̀ṣe. Kì í ṣe ìṣẹ̀ṣe ò tẹ̀ rí. Bí mo ṣe wà níbí yìí sìn tí wọ́n bá dé ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn pé èèyàn ò bá fi ọgbọ́n ṣe kó lórí wò dáadáa àkóbá rẹ̀. Bẹ́ẹ̀ ni nígbà tí àwọn kan máa sọ̀rọ̀ for example wọ́n á ní Ọlọ́run sọ pé a ò gbọ́dọ̀ lo ewé a ò gbọ́dọ̀ lo egbò a máa sọ bẹ́ẹ̀ ok nínú Bíbélì lẹ́ni tí ẹ bá lọ sí wò ẹ lọ wò wà ní Àlùkùránì náà ẹ bá lọ sí Revelation 22 verse 1 and 2 ó ní mo rí níbi tí omi ìyè kan gbé wà tó ń sun wá láti bí kírísítálì ìtẹ́ Olódùmarè ibi mímọ́ wà tí àwọn áńgẹ́lì wà ń bẹ̀ tán yí omi yẹn kù ó ní níbẹ̀ ní odò omi ìyè kan gbé wà ó ní pẹ̀lú onírúurú pẹ̀lú igi yẹn yí odò yẹn ká ó ní igi yẹn a sì máa so èso 12 onírúurú èso 12 ní oṣooṣù ó ní ewé orí igi yẹn wà fún mímúláradá àwọn orílẹ̀-èdè gbogbo. Àfi k'Ọlọ́run ṣàánú wa pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn tá a gbé dání ó ti yẹ àfi k'Ọlọ́run ṣàánú wa torí pé àwọn ẹlòmíì ń tọ́ gbà sí mi pé kí ohun tó ní kálukú fẹ́ jẹ ló ń wá náà ní tèmi o mi ò kọ̀yìn sí àwọn oníṣẹ́ tọ́wọ́n náà fẹ́ lọ ṣiṣẹ́ ṣe tẹ́tẹ́lẹ̀ rí ní ìlú bí wọ́n lè lọ kọ́ lọ bọ̀gùn wọn ní kò yàn wọn lájà ò já wọn láwọn bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta àwọn bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́rin kò já àwọn abàmì bàtà àwọn dẹ̀ béèrè wọ́n sọ pé mi ò fi àṣẹ sí ẹ bá tún ti fẹ́ lọ ẹ wá sọ wọ́n dẹ̀ wà wọ́n bá dẹ̀ ń wá obìnrin dà orógbó yín dà wọ́n dẹ̀ bà lọ́wọ́ nílẹ̀ àwa wípé orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù bàbá àwọn ọmọ ẹ náà fẹ́ lọ bọ bàbá àwọn o ẹ jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà o màá ṣe àdúrà ẹ̀ sí ẹ ṣe gbogbo ẹ̀ máa kó fún wọn wọ́n máa dúró sí wọn ló yàn láti gbà yẹn wọn kì í bọ́ lẹ́yìn mi mọ́ àwọn aṣọ fún mi. jẹ́ni ìsinyìí orúkọ Jésù náà lẹ̀ ń pèsè ní àwọn orógbó àti àtàwọn. mo lè pè wọ́n wọlé kẹ́bìrì lọ́wọ́ wọn. àwọn tán wá jẹ́ bíi àwọn ṣé àpènà lẹ́ ń lò bí ní àbọ̀dọ̀fin. ọ̀dọ̀fin ṣáwọn ọ̀dọ̀fin sì gbà fún yín. àwọn ọgbọ́n ló kọ wá àwọn nígbà táwọn ń dà tí ò yàn máa fẹ́ porúkọ Jésù sí Ọlọ́run mi àwọn ọmọ yín sọ pé àwọn lọ bọ bàbá àwọn ohun ẹ jẹ́ kó gbà ọ́ tọ́bọ̀dẹ̀ sọ pé ohun táwọn fẹ́ ṣe ìtọ́ni káwọn ṣe nílùú pé kò owó pọ̀ lọ́wọ́ àwọn òdẹ̀fẹ́ má ṣe máa kówó lẹ̀ reason ni Ọlọ́run má yẹ kálá burú tí nǹkan búburú kékeré kan bá lè ṣẹlẹ̀ wọ́n á nítorí ẹ̀sìn tó ń sìn ní òṣètọ́jú ìlú nílùú ṣe bàjẹ́ ẹ̀ Jésù náà ṣe o Jésù ó ṣe nígbà táwọn olówó orí dé wọ́n ní wọ́n fẹ́ gbowó orí nínú ìrìn àjò wọn tí wọ́n bá lọ àwọn ilé owó orí pétéwù tẹ̀ yarí pé kí lọ́ọ́ kìnnìkan Jésù nìkan ní sùúrù ní kí pétéwù ní sùúrù ẹ̀yin bàbá àti ẹ̀dúró jàre ẹ má bínú owó kílẹ̀ fẹ́ gbà kan ná wọ́n ní owó Késárì Jésù ní owó Késárì ǹjẹ́ ẹ lè jẹ́ kí n rí àwòrán owó yẹn náà wọ́n tọwọ́ bà kó wọ́n yọ owó yẹn a fi hàn Jésù fojú ẹ̀ rí
owó yẹn, ó dẹ̀ mú owó wọn fún wọn padà, wọ́n dẹ̀ kì sápò, ó dẹ̀ pé Pétérù, ó ní Pétérù bí àwọn ẹ dà á sínú odò yẹn, ẹja kẹja tó bá pa la inú ẹ̀ kò fún wọn. Pétérù dẹ̀ gbé, ó dà àwọn sínú odò, ó dẹ̀ pẹja, ó lanú ẹ̀, owó Késárì tí ó wò ń sìn yín lọ́lọ́ bá nú ẹja, ó dẹ̀ fún wọn lówó, wọn bá ti wọn lọ. Tí ò bá ṣe bẹ́ẹ̀, ó fọgbọ́n ṣe, tí ò bá ṣe bẹ́ẹ̀, tó bá dìjà tẹ́nìkan bá kú, ó ti ní àjíǹde ẹ̀ ti ní kọ́má. Ó ti ní kọ́má, ó ti ní bákan nú. Yes. Bóyá ni. Ó dàbí ẹni pé ẹni tó wọ white lace ń sì tó dáa gan, voice lace white, tó wà là mú epo pupa tó ra kan ti tókì, ó ti bàjẹ́. Ó ti lálà bẹ́ẹ̀ ni. Ó ti yé yín. Ó ṣe nǹkan. Tó ẹ̀yin aráalé, wọn lè ń gbọ́ kábíyèsí wa, ẹ̀ tiẹ̀ ti mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run gidigidi ni wọ́n, kò kọ́ wọn lẹ́nu rárá, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ìdí nìyí tá a fi ń sọ wípé wọ́n sọ wípé ẹni tó lọ́nà báyìí òun ló mọ̀ ọ́n tọ̀, kò sẹ́ni tó lè mọ̀ ọ́n pọ̀n bí ọlọ́mọ. Onílù tí ò ní fẹ́ ó tu wọ́n lè mọ́ ṣàìyànnà náà rọ̀ fún wa, bẹ́ẹ̀ ni. Kábíyèsí, níta tí wọ́n fẹ́ béèrè ni wípé ṣé pẹ̀lú mọ̀ pé bákan ẹ̀yin náà lóòótọ́ ẹ̀ ń ṣe tìṣẹ̀ṣe fún wọn, ṣùgbọ́n pẹ̀lú ẹ̀sìn, ṣé nígbà tẹ́ ẹ fi jọba tẹ́ ẹ wà ní Pẹ̀bí, àbí Pẹ̀bí kọ́ lẹ́yìn náà ń pè é, Ìpẹ̀bí bó o lẹ̀ ṣe torí mo mọ̀ pé àwọn ọ̀dọ̀fin àwọn ni wọ́n mọ bójútó yín, wọ́n mọ̀ sọ fún yín pé báyìí ní kẹ́ ẹ ṣe rè, báyìí kọ́ ní kẹ́ ẹ ṣe rè. Màmá. Kábíyèsí, kábíyèsí, kábíyèsí. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ. Wọn kì í fi Bíbélì jọba. Wọn èé fi Bíbélì jọba. Wọn kì í fi àlùkùránì jọba. Wọn èé fi àlùkùránì jọba. Ayé àtijọ́, wọ́n bá fẹ́ jẹ ọba, ní ẹ̀mí mímọ́ ló máa ń yan ọba. Wọ́n á gbàdúrà, á ṣe gbogbo ẹ̀. Wọ́n dẹ̀ lè fẹ́ yọ ọba tó bá mú ọmọ ọba tó múlẹ̀. Ẹni tó bá yàn lọ́mọ ọba yẹn, tí ó bá di kó fẹ́ fi jọba yẹn, tí ẹ̀yẹ àdàbà ọba fò lé léjìká, kì í ṣe ọba Ọlọ́run lọ́wọ́ náà. Ṣé ti Bíbélì lẹ́ sọ àbí? Yẹ tinú Bíbélì ni, tinú Bíbélì láyé àtijọ́. Ṣùgbọ́n nísìnyí, nílùú Ìkòsí, ní gbogbo àgbáyé nísìnyí, kò sẹ́nikẹ́ni tó lè jọba láì gba ìdí ìṣẹ̀ṣe kọjá. Kò sí olúwẹ̀. Kò sẹ́ni tó lè jọba láì gba ìdí ìṣẹ̀ṣe kọjá. Mo ti lọ wàásù ní Agric ní kọjá Òkè Oko Níkòròdú lọ́dọ̀ pásítọ̀ Wangbeji Kérúbù ni. Mo lọ wàásù bẹ́ẹ̀, ó pè mí. Nígbà náà ni wọ́n ń ṣe Gálílì, mo lọ wàásù Gálílì fún wọn. Nígbà tí mo débẹ̀, mo wàásù complete 3 hours. Nígbà tí mo wàásù tán, wọ́n bá ní kí n dúró, àwọn fẹ́ béèrè lọ́wọ́ mi. Bá dúró. Wọ́n ní bàbá, èèyàn ọmọ mo ń gbọ́rọ̀ yín o. Ọba ni yín? Mo ní bẹ́ẹ̀ ni. Kí ni ìyàtọ̀ nínú pé mo fẹ́ jẹ ọba àti pé mo jọba? Ìbéèrè tí mo fẹ́ béèrè náà ni wọ́n bá ń béèrè. Kí ni ìyàtọ̀ tó wà nínú pé mo fẹ́ jẹ ọba àti pé mo fẹ́ jọba? Ṣùgbọ́n kò ṣeé gbé sórí afẹ́fẹ́ sọ. Ohun tó fà tí ò ṣe gbé sórí afẹ́fẹ́ sọ ni pé àṣírí ayé wọn kì í tú ní gbangba. Kábíyèsí o, kábíyèsí. Ṣé mọ̀ pé inú ìjọ Ọlọ́run ó dàbẹ́ pé ilé agbo kan ni, ṣùgbọ́n kò ń ṣe eléyìí tá a ṣe yìí, gbogbo àgbáyé ni. Wọ́n á sọ fún ọ pé tó bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ bẹ́ẹ̀ yẹ sọ, kò sẹ́nìkan tó lè jọba. Jẹ́ ọba ó yàtọ̀ sí mímú jọba. Adé náà dílé ẹ lórí, ṣùgbọ́n àwọn nǹkan tó ń ṣe fún ẹ kó tó lè rí adé yẹn gbé tó lórí ló ń ṣe mo fẹ́ jẹ ọba. Wọ́n á tó mọ̀ ẹ́. Mo ní ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé tèmi ò rí bẹ́ẹ̀. Wọ́n ní kí ni òfin rí bẹ́ẹ̀. Mo ní bàbá mi ńgbà tó kú tó gbéṣẹ̀ báyìí, ó ti sọ fún wọn pé kán pè mí, mo gbọ́dọ̀ dé ibikíbi tí bá wà, mo gbọ́dọ̀ dé láago 12. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ sinmi láago 12 yẹn. Mo ní wọ́n pè mí, mo ní mo wà ní Maidan bẹ́ẹ̀ bí ṣọ́ọ̀ṣì mi. Mo sọ fún wọn pé mo wà ní Ìbàdàn torí gospel a máa wà ní Ìkòròdú road yẹn 1 hour ilẹ̀ débi. Ọba ní kí bá bọ̀ lọ́mú bá tó dúró máa bọ̀. Nígbà tí Ọlọ́run dẹ̀ máa ṣe mo dé títí mi ò rí gospel.
ìbàdí lọ ní èmi tí mo wà mọ́rin tí adé bí ọlọ́run ló ṣe wọ́n ti bá wọn wọ́n ti dì wọ́n ti ṣe gbogbo nǹkan wọ́n ti gbé wọn kì í ṣe gbàmbá ta wọ́n ní gbàgede kan ní àárín méjì lẹ́lẹ́kùn yẹ pé ibẹ̀ yẹn ẹ máa wo sọ́mọ̀ báyìí ni wọ́n máa ń jókòó ń bẹ̀ pé tí wọ́n fẹ́ gbàdúrà gan eré a máa ṣẹ̀ sí wọn lórí ń bẹ̀ bí ó wá bọ́ síbi ojú wíńdò wọn lókè nísàlẹ̀ wọ́n wá mú bẹ́ẹ̀ náà nìkan sí wọ́n sí wọ́n ti ṣe gbogbo nǹkan yẹn wọ́n ti ṣe everything bàbá wọn débẹ̀ ṣé ẹni tí a ti sin tá a ti ṣe nǹkan tá a ti ṣe gbogbo ẹ̀ ṣé ó possible ibi tẹ́ ń tì mí lọ yẹn ṣé ó possible ẹran tó ti kú sí tẹ mẹ́ràn yẹn tẹ́ ẹ sín nígbà tẹ́ ẹ ti sín kẹ́nìkan wá sọ pé ẹ jẹ nínú ẹran yẹn ṣé ó possible. ẹ ṣáwa kò possible kábíyèsí ẹ mọ̀ pé ṣáwa ní ìsìn àwa tá a jọ mọ yín kò possible. ṣùgbọ́n nígbà tẹ́mi débẹ̀ èmi ò jẹ ọba ṣùgbọ́n mo jọba. ẹ ò jẹ ọba mi ò jẹ ọba mo jọba ẹ dádé. kábíyèsí o jẹ́ pé àwọn kan máa ń sọ wípé wọ́n á ní ọkàn ọba àná tó wàjà wọ́n á ní ni wọ́n ṣe fún. ìwọ ló sọ bẹ́ẹ̀ o. rárá wọ́n bẹ̀rẹ̀ kábíyèsí ṣe pé ìbéèrè tẹ́ ẹ̀ sọ yìí ibi kẹ́ni mo sọ pé ẹ yànda fún wa ká béèrè lọ́wọ́ ọ̀dọ̀ fún apènà nílùú Ẹ̀gbá olórí àwọn apènà bàbá Suara Bankole wọ́n jẹ́ bàbá agbẹnusọ lẹ́gbìmọ̀ aṣòfin tẹ́lẹ̀ di méjì Bankole àwọn ni mo bá sọ̀rọ̀ tí mo ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún wọn ní ọ̀sẹ̀ tó kọjá mo ní bàbá ẹ̀yin gẹ́gẹ́ bí apènà tó jẹ́ pé afọbajẹ nìyí ẹ gbọ́ bó o lẹ ṣe máa ń ṣe wọ́n ní ọkàn bàbá níbo wá ni kì í ṣe bẹ́ẹ̀ àmọ́ nǹkan àti nǹkan kan tó ń ṣẹlẹ̀ ní Pẹ̀bí àwọn ò lè máa sọ. wọ́n láwọn kinní kan dájú o wọ́n ní pé àwọn ó kàn mọ́ tọ́ àwọn ọba tó bá wà ń bẹ̀ ní ọlọ́nà pé báyìí lèèyàn ṣe ṣe o ọba ò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fún yẹn. ẹ̀kọ́ ni ilé ẹ̀kọ́ ni oṣù mẹ́ta yẹn ẹ̀kọ́ ni lẹ́yìn ẹ̀kọ́ wọ́n á múra fún yàn gidigidi wọ́n á dì lámùrè wọ́n á dì lágbára. bẹ́ẹ̀ ni torí ìgbà tó ti wọ Pẹ̀bí yẹn àwọn míì ń sàpé kó má jáde ní Pẹ̀bí yẹn káwọn lè bọ́ bẹ́ẹ̀. kábíyèsí o. wọ́n á dúró pé eléyìí táwọn fẹ́ ṣe yìí kò gbọ́dọ̀ bu àwọn lọ́wọ́ ojú ò gbọ́dọ̀ ti àwọn lórí ẹ̀ ìdí tó fi ń dúró ti ẹni tó fẹ́ jọba yẹn ní Pẹ̀bí nìyẹn. ṣé pé èèyàn lè wọ Pẹ̀bí kọ́ mọ́ jáde. dáadáa àìmọye àìmọye. èyí tún ga èyí tún ga. ó lè jẹ́jọ́ tó máa jáde kúrò ní Pẹ̀bí yẹn gan ló máa jáde láyé. ó lè jáde ní Pẹ̀bí yẹn ó yẹ pé ọ̀la ló máa gbádélé lórí o. nǹkan mi ìṣẹ̀lẹ̀. nídàájọ́ ọ̀la ó tán. wọ́n ló ti wà dà. ẹlòmíì lè ṣe oúnjẹ wá ó lóun lọ gbé fún bàbá kábíyèsí lọ gbé fún irú oúnjẹ wo lẹ mọ̀ tí wọ́n gbé wá. ṣé wọ́n máa ń gbà wọ́n láàyè kan dáná wá ni. ọmọ á jẹun ọba ẹni tó wà ní Pẹ̀bí á jẹun náà. èmi rò pé wọ́n ti yan ẹnìkan tí ó máa dáná. ṣẹ̀rí ewu tó wà ń bẹ̀ ni pé ọ̀tá inú ilé ó ní agbára ju ọ̀tá ìta lọ. ekulé ní mọ̀ pé tìta pé mọ̀ bọ̀ oúnjẹ ń bẹ. nísìnyí ìyàwó mi gan ń gbàbọ̀dì. kábíyèsí bẹ́ẹ̀ sì lọmọ mi náà. ọmọ mi gan ń gbàbọ̀dì. kábíyèsí. ó ti yẹ yín sìn gbogbo wa pátá ojú larí ni. ọ̀rẹ́ òde ni. ọ̀rẹ́ òde ni. mi ò mọnú ẹ̀ ń sìn. bẹ́ẹ̀ni kábíyèsí. ó ń fẹ̀yìn sí mi mo ń fẹ̀yìn sí ẹ o ò mọnú mi o ò mọ̀ràn tí mo lè dá pẹ̀lú ẹ mi ò mọ̀ràn tó lè dá pẹ̀lú mi bí ilé ayé ṣe rí nìyẹn. kábíyèsí. ṣùgbọ́n àwọn tó máa dúró ń gbà yẹn wọ́n máa sán ṣòkòtò wọn. gbogbo wọn gbọ́dọ̀ pa ọkàn pọ̀. wọ́n á sán ṣòkòtò wọn. àníṣe wọn ò gbọ́dọ̀ gbà bọ̀dì. a gbọ́dọ̀ ṣe lè láṣeyege. bẹ́ẹ̀ni tó bá gbà pé kán búra fúnra wọn á búra fúnra wọn. láti rí i pé ó yẹ àwọn ojú ò ti àwọn ayé òrí táwọn sọ sí pé àsìkò tí yín ní nǹkan bá ìṣẹ̀lẹ̀. ṣé kò wá tán bí.
kábíyèsí wa Oníkòsí ti ìlú Ìkòsí nípínlẹ̀ Èkó, ọ̀dọ̀ wọn ni mo ṣe wà báyìí lórí ètò Orí Adé. Kábíyèsí, ẹ jẹ́ ká wá mú báyìí, ṣé nígbà tí ẹ fẹ́ jọba ṣé kìí ṣe pé lẹ́yìn ìgbà tí bàbá ṣàdúrà fún yín, ṣé kìí ṣe pé wọ́n dífá rárá, àbí àwọn ọ̀dọ̀fin wọn ti ẹ̀ tẹ̀lé ifá, wọ́n kàn wò pé ṣe bí bàbá ti fà á lẹ̀. ẹ ṣe nígbà tó rí bẹ́ẹ̀ gbogbo everybody nǹkan bí ọdún márùn-ún mẹ́fà ti lọ lẹ́yìn ẹ̀ kò sẹ́ni tó tẹ̀ nínú gbogbo yẹn mọ́. Nígbà tí bàbá lọ a fẹ́ ṣe àṣeparí òkú ní mohani a lọ sọ́dọ̀ olórí wa pátápátá tó ẹ̀gbọ́n wa bàbá lọ ìyẹn ló jẹ ọ̀túngbà yẹn gẹ́gẹ́ bí olórí ẹbí. àwa débẹ̀ wá pé gbogbo wa àwa Kẹ́hìndé torí Kẹ́hìndé ruling house ló kàn àbádé àwa táwa ń bẹ alẹ́ ní 500 inú ilé ò gbà gbogbo ẹnu stamp orí bá kó ní ilẹ̀ẹ́lẹ̀ lọ́ba ní ọ̀dà ó ní nísìnyí o ó ní òun ò dífá o ẹ mọ̀ pé ẹ̀sìn ọmọ yìí kò gba ifá o kò gba kínní o àti pé onífá tóun bá pè ó lẹ́yìn náà lẹ máa la kún nínú ẹ máa la bomi kún nínú ẹ máa gbà bọ́dì fún pé báyìí ni kò sọ ọ̀tọ̀ ni ohun tí fa sọ ọ̀tọ̀ ni ohun tẹ́ ẹ máa sọ nǹkan bá sì fọn sí fèrè ìfèrè máa fún jáde ó ní òun ò fẹ́ mo ní tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ọ̀mẹ́ntọ́ máa dárúkọ tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí gbogbo wa ti mọ̀ wípé ọmọ ẹ̀ ọkùnrin ló fẹ́ fà kalẹ̀ láti bí mú sórí ipò yẹn bàbá ní tó bá ti jẹ́ bẹ́ẹ̀ èmi náà sọ̀pọ̀tì àwọn tó ní kọ́ dífájọ́ náà mo sọ̀pọ̀tì àwọn tó ní kọ́ da obì mo sọ̀pọ̀tì àwọn tó sọ pé kọ́ da owó ẹ̀yọ wọ́n lọ pé wọn ẹ mọ̀ pé àwọn babaláwo kan wà wọn ń lo ifá owó ẹ̀yọ ni wọ́n máa ń dà mo sọ̀pọ̀tì bọ́ ṣe ń sọ ni mo ń sọ̀pọ̀tì wọn. ìtẹ́ bá fẹ́ ṣe. ṣùgbọ́n ẹ̀gbọ́n mi takú pé òun nígbà nígbà tó yá wọn ní kó dìbò ẹ̀gbọ́n mi ní bí òun ṣe lé politician. kìí ṣẹkùn dìbò. mi ò rí rẹ̀ rí ó yí gbogbo ẹ̀ dànù inú bí mi. kí ni eléyìí tẹ́ ti fẹ́ dìbò. àwa ń wò pé ibì kan ló ṣá máa jálẹ̀ sí. àbí. nígbà tó máa wí ó ní ta ló fẹ́ jọba Ìkòsí kó wá sọ ó ṣẹ́ni tó dáhùn. gbogbo ó pa lọ́lọ́ nígbà tó tún pẹ́ tún sọ̀rọ̀ ó tún dáhùn ó ní ta ló fẹ́ jọba Ìkòsí kó wá sódi méjì o ọmọ tún sọ pé ẹ jẹ́ ká tẹ kínní ká ṣe káàdì wọ́n máa ra ẹni tó bá fẹ́ mọ̀ pé òun fẹ́ jẹ kó wá ṣe kínní kan kó wá ta ní 2 million ṣe àpò ti di. láì ṣe ti olórí orílẹ̀-èdè ààrẹ. ó ti di ètò náírà kó wá wọ̀ nìyẹn. mi ò dá ọ lóhùn. ló bá ní rí ọ̀rọ̀ sí olóhùn ò ṣe politics òun ò ṣe kinní kan ó ṣàyí wọn dànù. nígbà tó dẹ̀ kẹta ló bá ní tó ń bá so léyìí tẹ́ ẹ̀ bá dá mi lóhùn wá yan èèyàn tó wù. a jẹ́ pé wọ́n ti ní lọ́kàn tẹ́lẹ̀ àwọn tí wọ́n tán fẹ́ ṣe. àṣé àwọn tó jẹ́ olórí ní digi kankan wọ́n ti jókòó wọ́n ti wo ibi tọ́rọ̀ ń lọ wọ́n ti jáde fún ara wọn wọ́n ti lọ wò ó wọ́n ti wọ́n ní ẹ̀gbọ́n mi náà pé má fọmọ ẹ̀ kalẹ̀ o tó bá débẹ̀ kò ní lóṣù mẹ́ta o. àwọn bàbá yẹn á bínú sí i ọ̀nàdà bàbá ní ta ló fẹ́ jọba Ìkòsí kó wá sọ ó di kéré oníbàjẹ́ ti lè dáhùn tí ó sẹ́ni tó máa sọ̀rọ̀ nísìnyí òun yan Prince Alamu Olóyèdé Oníkòsí gẹ́gẹ́ bí ọba tuntun gbogbo èèyàn pa kábíyèsí wọn kúnlẹ̀ wọn dọ̀bálẹ̀ mo dorí kodò báyìí ẹwẹ́ ní tí mo ti ń sọ̀rọ̀ sí látàárọ̀ ìbánáwọ́ àbúrò ẹ̀ bá ní àbúrò ẹ̀ yìí jù mí lọ ó ní ọwọ́ kí ló náà ọwọ́ kí ló náà mo ṣàlùwọ̀n yẹn mo fẹ́ sọ̀rọ̀ ni o mo ṣe wá dìde jẹ́ kí n dìde ọmọ àkọ́bí ẹ̀ obìnrin jókòó lẹ́yìn mi iṣẹ́ ẹ̀ wà lẹ́yìn mi
bí ṣe dìde báyìí ó kàn mẹ́wù mi ó kàn fàájì mi jọ́lẹ̀ ṣe àmì mo ní ká bí ṣe báyìí fún bàbá ẹ̀ rí ó dẹ̀ fà mí lọ́dí mi mọ́ ṣíà ó ní mi mọ̀ pé ohun tí mo fẹ́ ṣe yẹn ò sí dáa èmi fẹ́ disgrace bàbá àwọn olójú public ní kí ni disgrace nù ẹ̀ bàbá àwọn pàṣẹ ká ní mo rí tó tù jù lọ ní gbogbo àtọ́ bàbá àwọn pàṣẹ èmi fẹ́ gba àṣẹ yẹn nù ó rẹ̀ mi kí n tó ní mo jókòó tán láò ọba tuntun wọ́n máa àdírẹ́sì wa ń sìn ó máa sọ̀rọ̀ ó máa ṣe kíní kan ìgbà yìí láṣẹṣẹ àwọn mọ̀pá fẹ́ sìn òkú bàbá wa tó lọ ó máa sọ nǹkan tó máa ṣe fún wa aṣọ 50 ló gbọ́dọ̀ rà fún wa nǹkan kan tá a máa fáwọn àgbàgbà. ìbá kí wọn bá ṣàdúrà wọn ní mo tẹ ṣe ìjọ mi lójú o àti pé mi ò ní interest ẹ mọ̀ pé òjíṣẹ́ Ọlọ́run ni mí ní bá bẹ̀rẹ̀ sí sọ níbi bá jẹ́ òjíṣẹ́ Ọlọ́run tó jóyè tí òjíṣẹ́ èṣù làwọn. ìjọba ọ̀run lẹ́yìn lé ẹ mọ̀ kí wọ́n tún ti pèsè ìjọba tí. mo wá wò ó pàdánù kòkòrò wọn ní nǹkan báyìí ni mo máa ṣe nǹkan báyìí ni mo máa ṣe mo ní ṣaṣọ 50 lẹ́ni kí n rà ní ẹ̀ kòkòrò wọn ní màálù 7 ni máa rà pé màá fún ìdígi kankan ní màálù kankan ẹ̀dẹ̀ máa fáwọn ọmọ olókùn màálù kan. ìdígi yẹn gbogbo àwọn ọmọ ọba. ìdígi 7 ni wa àwa Kẹ́hìndé mo ra màálù 7 mo ra tàwọn Táíwò tó pé tí ọba gbèsè lọ́dọ̀ wọn èmi náà ṣẹ̀ṣẹ̀ wá ra tèmi ara mi ti lọ gbé mọ́tò tí mo lọ ra gbogbo ẹ̀ wọ́n mo tún wá pé ayé ìgbà yẹn Èjìrẹ́ wà láyé nínú àwọn méjì Èjìrẹ́ tó ń ṣeré sákàrà ń gbà yẹn onímọ̀pọ̀ tó wá ṣeré ń gbà náà àbáṣe ṣùgbọ́n ohun tó yà mí lẹ́nu ni pé gbogbo àwọn àgbààgbà tó ṣètò wọn yìí mi ò mọ ohun tó ṣẹlẹ̀ gbogbo wọn dẹ̀ lọ ní kankan kọjọ́ yọ ọjọ́ tó pé kọjọ́ òye tó pé wọ́n dẹ̀ àwọn bíi 9. ọ̀rọ̀ tí bàbá yẹn wá sọ wá já mi láyà pé ẹnikẹ́ni tó bá bẹ́ẹ̀ dù tàbí tó bá sọ pé kò ní ṣe ṣe wọ́n á fà sọ́dọ̀. tí bàbá yín sọ kán tó di pé wọ́n wàjà. wá bà mí ọ̀rọ̀ tí bàbá yìí máa sọ ló ń ṣẹlẹ̀ ní wàá lè sá padà mọ́ ní bá sá padà ń sìn wọ́n á jẹ́ pé ohun tó ṣẹlẹ̀ sí wọn ìlú máa ṣẹlẹ̀ sólú ẹ̀ pé mo dá ohun tóun ṣe bá kúkú gbà pé náà bí ọ̀rọ̀ ṣe jẹ́. tó ẹ ṣe gànì kábíyèsí bó wá ní ọ̀rọ̀ ìṣèjọba àtòṣèlú níbí torí ṣe mọ̀ pé wọ́n máa ń sọ wípé àti ìjọba àti ọba jíjẹ wọ́n ní gbogbo ẹ̀ ti wọnú ara wọn torí táwa mọ̀ sí ìjọba ni ìjọ àwọn ọba láyé ìsìn yìí ó dàgbà tó jẹ́ wípé àwọn ọba gan pàápàá àfi bẹ́ẹ̀ rí wọn ń ta pé kán sọ̀rọ̀ àbáwọn ìjọba àbí bó ló ṣe ṣẹlẹ̀ kábíyèsí àbáwọn ọba kan wò pé ìjọba tẹ́ ẹ̀ ń darí wa àti fagbára lé yín lọ́wọ́ o ẹ mọ̀ nìṣó. ẹ ṣe kò sí ìjọba kan tó wà tí ò sí alátìlẹ́yìn ọba ni. tí ò ti ọba lẹ́yìn. kò sí. àbí tọ́ba ò ti lẹ́yìn èwo ń bẹ̀. tọ́ba ò sí lẹ́yìn wọn. ó dàbí eégún tí ò bá ní atọ́kùn. ṣé wọn pé ọ̀rọ̀ ẹ̀ ò lè ọ̀rẹ́ ò lè dán mọ́rán. bọ̀ tó bá ní atọ́kùn ẹ̀ ló máa lídìí ẹ̀. ìṣó báyìí òun ló máa ṣáájú wá ṣe báyìí. now tí ò bá dátọ́gùn àwọn èèyàn gan wọ́n á kọjá ààyè wọn ní àṣẹ ohun tí ò yẹ kó ṣe sí ṣùgbọ́n nígbà tán bá tẹ̀ tí ń wojú atọ́kùn gan pẹ̀lẹ́gbà lọ́wọ́ ìṣàn pàápàá tó bá nà níṣàn sí wọ́n máa ké bẹ́ẹ̀ lẹ́ẹ̀lẹ́ni ìbẹ̀rù á wà àwọn ọba wà lẹ́yìn wọn o ọba ní kò sọba lẹ́yìn òṣèlú irọ́ ni lẹ́yìn ìjọba irọ́ ni irọ́ ni o èèyàn lè wà nílùú ẹ̀ ń sìn ó rí i pé ẹgbẹ́ báyìí ló lè ṣe ló dáa tí ìlú wọn ní dàrú tí gbogbo nǹkan máa yọrí sí rere
ó wá ní ẹgbẹ́ ọ̀jẹ̀lú ló máa ládó tìtọ́ ẹ pé ìlú wọn á máa rùn pa. tí wọ́n bá kówó wá fún kábíyèsí pa owó la mọ̀ pé wọ́n bá ní ó yá kábíyèsí kẹ́yìn ṣáà ti wà òkè kẹ́ ẹ ti bí ábí kábíyèsí o. orí ẹlẹ́dàá ó ní agbára o. ẹlẹ́dàá lágbára. àdàbí ó ní agbára o. bẹ́ẹ̀ èèyàn bá lọ ṣeun tó bá fi pe àdàbí lé lórí ìjọba lórí irọ́ ló wà kó wá pàdàbí lé lórí ọ̀ràn ló dá o. ọ̀ràn ló dá. bẹ́ẹ̀ ni. àdàbí jà ó jòkú lọ. kábíyèsí èèyàn gbọ́dọ̀ wà bẹ́rẹ̀ kí a bọ̀. ọjọ́ mélòó la fẹ́ lò láyé tá ń wẹ̀ wò ni. ọ̀rẹ́ mi kan ni ó ní ẹni tó dìde ó sọ wípé obìnrin kan ló sọ pé ó yá ọkùnrin ẹni tẹ̀ní náà tẹ́ni ó níra tẹ̀ kókó síná kóhun tó tẹ́ni kí ló ń jó lọ́wọ́ tó lè fi balẹ̀. àwọn nǹkan tó wà níbẹ̀ béèyàn bá lọ kò sí bó ṣe fẹ́ gbowó ẹ̀ káyé òní mọ̀. má ṣe lògùn má mọ̀. kò sọgbọ́n ẹ̀. kábíyèsí. àwọn òṣèlú náà ló máa tú ẹ síta. tó bá dójú ẹ̀ ọba ìpátáwà náà ń kó àwa náà ò dákẹ́ à ń ṣiṣẹ́ lórí ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ náwó tiẹ̀ á náwó bá rí pé àwọn ẹgbẹ́ ń gbà mí tó bá di pé àwọn ẹgbẹ́ yẹn ò fún wa lówó òun là ṣe fẹ́ tẹ̀lé wọn mọ́ àwọn ẹgbẹ́ yẹn ò ṣe kíní kan ọba tó bá fẹ́ kí ìlú òun tòrò á mọ ohun tó yẹ kó ṣe á pè wọ́n ẹ wá jókòó ní sùúrù ẹ jẹ́ ká sọ̀rọ̀ kí lẹ ń fẹ́ ṣòwò ni wọ́n fún yín ẹgbẹ́ kan náwó ẹgbẹ́ kan fún wọn àwa tá à ń ṣe kíní kan àwa tá à ń ṣe kíní kan ló ṣe wàhálà lásán ni àròwó ra míràsì àròwó ra kíní kan tó bá jójú ṣe á ṣe àwọn tó máa wà nígbà tó máa tìjú wàhálà kéde ó lè ra míràsì fún wọn rẹpẹtẹ ẹ pín lọ fún wọn gbogbo wọn ẹ má jà o ẹ ṣàṣe òṣìṣẹ́ ṣe ẹ̀yin aráàlú pàápàá àwọn ẹni tẹ́ ẹ bá ti rí pé ẹ fẹ́ ó tọ́ ó yẹ òun ni kẹ́ ẹ dìbò fún. òun ni kẹ́ ẹ dìbò fún tó bá ti wá látọ̀. tó lè tọ́jú ìlú yín òun ni kẹ́ ẹ dìbò fún. kì í ṣe pé ọba ó yàn lé wọn. ọba ò yàn lé ẹnìkankan lọ́wọ́ ọba ò yàn lé ẹnìkankan lọ́wọ́ téèyàn bá lọ dọ́rọ́ ẹ̀ tó bá yàn bẹ́ẹ̀ pé dandan á yà lẹ́nu wípé ọlọ́mọ ẹ̀ kílù yẹn dahoro mọ́ lórí ẹni tó lọ yàn lé wọn lórí yẹn pé dandan òun ni kó ṣe kinní kan tó bá débẹ̀ tán tó bá yọwọ́ kò sí ẹnu ò ká mọ́. ẹnu ò ká mọ́ kábíyèsí sọ. àwọn olùwà máa sọ pé kábíyèsí ló ti wá sí. níbi tí kábíyèsí ń lọ lálọ. ṣé bóun ló ní ká ṣe. ẹ wo ẹni tó ẹ rí i pé ó dáa nínú ọkàn yín ẹ dìbò. torí tó bá délẹ̀ tán kó o mọ̀ pé wọ́n ń fúnra rẹ̀ ṣe. ìjẹ́ ni. tó kábíyèsí yìí ní fẹ́ gbà yín lákòókò púpọ̀ torí pé mo. ṣùgbọ́n lọ́dọ̀ tí wàá ń bí o. àwọn tá a yàn wọ́n ń gbìyànjú. wọ́n ń gbìyànjú níjọba ìbílẹ̀ kò sọ̀fẹ́. bẹ́ẹ̀ ni wọ́n ń gbìyànjú omi ló pọ̀ jọ kà lọ. wọ́n ń gbìyànjú kẹrí èyí táwa fúnra wa ń ṣe ló pọ̀ jù nú ẹ̀. nígbà tó bá sọ pé dọ́là price up ń sì pé by $1. nígbà ẹni tó lọ ra ráìsì tó dé tó fẹ́ tà dọ́là kan ṣoṣo ló fi kún o. ok ọjà oríṣi bíi 100 ló dẹ̀ lọ rà tó kó dé ó fẹ́ gba dọ́là kọ̀ọ̀kan yẹn lórí ọjà kọ̀ọ̀kan ṣe àdí pé ìta fi ṣẹra ló pọ̀ jù. bẹ́ẹ̀ni ata ẹyọ 5 ṣé ata ẹyọ 5 ní dọ́là yẹn gbé wá. ó gàrí gan sọ̀rọ̀ dọ́là rẹ̀. sọ́sídì ló dá wàhálà ilẹ̀ epo ní kíní kan. ẹni yóò sì mọ̀ túmọ̀ sọ́sídì ọ̀hún. ẹ̀rì tí a bá tẹ̀lé ọba ìyá mi tẹ́ bá sọ ẹ wo ẹjọ́ kí ló dé èlò lára kiri níjẹta gàrí ike yìí èlò lára jẹta. wọ́n tún mọ̀ búra. ẹ̀yin ò sí ìlú ni ẹ̀yin ò mọ̀ pé kíní ti gbówó lórí.
lórí ṣe kúkúkú ka gàrí yẹn ní kankan kó máa kà lẹ́yọ̀. káwulẹ̀ mọ̀ ẹ ṣe gan ni kábíyèsí olóyè bíi mélòó lẹ wá ní láàfin àti wípé àwọn wo lolóyè tó jẹ́ pé ó jóyè ìdílé àwọn wo lolóyè èyí tẹ̀yìn fúnra ara yín jẹ kí wá ní mo fẹ́ bẹ̀rẹ̀ mọ̀ pé ẹ wulẹ̀ yẹn náà gbogbo ẹ̀ fún mi lẹ́yọ̀ kọ̀ọ̀kan kí wá ní tẹ́ ẹ̀ ń wò tẹ́ fi ń fìyàn joyè fúnra ara yín jẹ́ ti wípé bẹ̀rẹ̀ mẹ́ta olóyè mélòó. ìkíní olóyè tó wà nínú ààfin tí gọ́ọ̀mẹ̀ntì fọwọ́ sí. tíjọba fọwọ́ sí gangan. ó lè jẹ́ 5. olóyè 5. ó lè jẹ́ 7. ó lè jẹ́ 9. ìṣẹ̀dálù ni bẹ́ẹ̀ bá ṣe ń ṣe ní eré àti ìdálù ìṣèlú. àwọn ẹlòmíì lè jẹ́ 5, àwọn ẹlòmíì lè jẹ́ 7, àwọn ẹlòmíì ò lè jẹ́ 9. ṣé kì í jẹ́ bíi 6, 4, 3. wọn ò gbọ́dọ̀ ṣe é kún sí 2 ó bá di 2/3. àwọn olóyè ò gbọ́dọ̀ ṣe é pín sí 2. bẹ́ẹ̀ ni ṣé àwọn 2/3 ló bà Nàìjíríà jẹ́. sẹ́nìkan ṣe ó ṣeéṣe pé èèyàn 2 tó ń sìn kálẹ̀ pé wọ́n sí 3. àbí èèyàn 3 ó dúró 2. 2. ẹ ṣe kábíyèsí ẹ ti dáhùn àkọ́kọ́. kejì ni pé àwọn tó gbọ́dọ̀ jẹ́ ẹnì kìíní á jẹ́ ọ̀tún ẹnì kejì á jẹ́ òsì. oyè ìdílé ni. àwọn náà ń dúró gẹ́gẹ́ bí afọbajẹ. àwọn yẹn gangan lọ́dọ̀ fún àwọn ìgbìmọ̀ tó ń jí fi bàjẹ́ ni ẹnì kẹta á jẹ́ ọ̀dọ̀fin ẹnì kẹrin á jẹ́ nísà ẹnì kẹrùn á jẹ́ ìyálóde ẹnì kẹfà ó lè jẹ́ erelú ẹnì keje á jẹ́ balógun ẹnì kẹjọ á jẹ́ abọrẹ̀ ìyẹn lẹ sọ pé ń bá sọ̀rọ̀ pé báwo ló ṣe bẹ́ẹ̀ náà ẹnì kẹsàn-án máa wà ń bẹ̀. ṣé 9 lẹ wá ní nílùú Kòsí. 9 la wà ní. kábíyèsí àwọn mélòó ni ẹ ti wá fi. nígbà tá a kọ̀wé lọ wọ́n sọ fún wa pé 7 ìka 5 wọ́n sọ fún wa pé rárá àti bàbá wà láyé iye báyìí ni mo lè mú ìwé ẹ̀ mo lè fi wọ́n ní ká lọ tún ṣe amendment lè ṣe 9 náà là á gbé lọ 9 yẹn ni wọ́n. ṣùgbọ́n àwọn honorary ẹ̀jọ̀ àwọn yẹn ò ló ń kà tí bàbá ti fi jẹ àwọn kan sọ pé mo fẹ́ rọ̀ wọ́n lóyè nígbà tí bàbá ti gbéṣẹ̀ mo lé mi ò gbogbo ohun tí bàbá mi ṣe tó fọwọ́ ara ẹ̀ ṣe mi ò ní fi ọwọ́ mi túká ẹni tó bá mọ̀ pé òun ní ìfẹ́ sí i láti bá mi ṣe kó máa bọ̀ tó wọ́n dẹ̀ ń wá àdẹ̀jọ́ ń ṣe meeting à ń ṣe gbogbo. ṣe bí wọ́n ní ọba bá lórí ohun gbogbo ni ẹ ń bá ṣe bákan ẹ lè yọ ọ́ ṣe ṣe oyè ìdílé gan-an ẹ mọ̀ pé oyè ìdílé mo ṣe mọ̀ ni wípé wọ́n ní kódà oyè ìdílé gan-an wọ́n ló ń tọ̀ wọ́n ò gbọ́dọ̀ ṣe kọ́ńdú sọ́ba. màmá kábíyèsí ayé àtijọ́ nìyẹn aláàfin kan yìí ní dárúkọ ẹ̀ ló tẹ́ bá wo Ọ̀ọ̀ni nìyẹn nígbà tí mo lọ kí ó tún fi mí jẹ ọba lẹ́ẹ̀kejì ẹ̀rí padé ló ń dáadé fún mi lẹ́ẹ̀kejì pé ọmọ òun padà wálé mo sọ fún yín pé ìyàn ru Ọ̀tà Ifẹ̀ ni wọ́n ti lọ. now kí ni mo fẹ́ sọ mbẹ̀ ni pé oyè yẹn ẹ sọ ń sè pé ọba ba lórí ohun gbogbo láyé àtijọ́ ni o ayé tá a wà ń sìn ayé ìjọba ni o ọba ló ní ìjọba tẹ́lẹ̀ o bàbá ní mú ẹwà náà ń lò ń gbà yẹn àwọn ọlọ́pàá tí ìṣòkòtò wọn ju bí lọ pẹ̀lú kóńdó ṣùgbọ́n láyé ìgbà tá a wà ń sìn constitution ló wà lórí ẹ o ọlọ́pàá ni ìjọba ni o wọ́n bá jó ń tọ̀hún sẹ́wọ̀n ó lọ ní ẹ̀fẹ́ ó ti lọ. ìdí rèé láyé ìgbà yẹn ẹni tó bá ṣẹ̀ wọ́n á ní kó mú lọ sídìí Ògùn kó lọ bẹ́rí ẹ̀ fógùn wọ́n á níran Aláàfin kan mi ò fẹ́ dárúkọ ẹ̀ Aláàfin yẹn ó ti tó ọbẹ̀ Aláàfin mélòó sẹ́yìn
tí n bá tún lọ sọ pé Aláàfin yé báyìí àwọn èèyàn á ti mọ ohun tí mo ń sọ. ló bá ó dàgbà gan ó dàgbà títí gbogbo bódì ẹ̀ báyìí ó fẹ́ lè má ju tán mi lọ. wá ti dọmọ kékeré tó bá fẹ́ wẹ̀ báyìí wọ́n á gbé wọn. ìyàwó ẹ̀ máa bá lọ sí balùwẹ̀ á jókòó wọn á gbà pò tí fún á jókòó ìyàwó ẹ̀ ló máa bá rin gbogbo ẹ̀yìn ẹ̀ ó lè rin iwájú á bá rin ẹ̀yìn ẹ̀ á ṣe gbogbo ẹ̀ ó wá dijọ́ kan ìyàwó ẹ̀ fẹ́ bá rẹ̀ yìí Ọlọ́run ló mọ èṣù tó wọnú ọkàn obìnrin yẹn jẹ́ náà oníṣẹ́ kínní kínkínní tó ń dà lú ọ̀yọ́rú náà nì. kábíyèsí. kábíyèsí ní obìnrin bí ọkùnrin ni ẹ́ ogbó ṣáṣáṣáṣáṣá ọ̀rọ̀ dá sí ẹ lẹ́nu. ó mọ̀rọ̀ sọ. mọ̀rọ̀ sọ pọ̀ o tó fẹ̀yìn lẹ̀ fún inú òun náà dùn. ọmọ pé wọ́n ràn òun ni. ọba wẹ̀ tán ló bá wọlé kìlí ẹ̀ ń runú ọba pàtó wẹ̀ tán ló bá múra sí gbogbo ẹ̀ ló bá pa àwọn akọ́dà ó pa láago ẹlẹ́nu aago gbogbo ìlú kó péjọ síbi ìsìn gbogbo ìlú bá péjọ gbà tí ìlú péjọ ló bá ní káwọn onígbẹ̀dù kan bẹ̀rẹ̀ kan lùlù kan máa jó òun fẹ́ dáyẹ̀yà mi lọ́lá mo fẹ́ jẹ́ kó mọ̀ pé mo rírì ohun tó ṣọ̀hún obìnrin bí ọkùnrin. tó mọ̀rọ̀ sọ tọrọ dá lẹ́nu ẹ̀ ṣáká. ṣẹlẹ̀ mọ̀ pé tínú bá ń bẹ̀yìn obìnrin. kò sí ní tá a lè sọ Ọlọ́run ṣàánú wa. ó kàn wo ni pé bí ìyẹn ti ṣe lẹ́rọ alẹ́ àná tó ṣe ohun tí ó pé kò dùn mọ́nú ohun tóun fẹ́ kó ṣe bí ọdún ẹ̀ ló yẹ kó sùn tí ò sàn tó ẹ̀ tẹ́ lọ sùn bòmí pàtó wá ní kó wá rẹ̀yìn fún un ṣé kìíní tó ń dà lúrú náà ni bàbá bá ní sùúrù. ìyún ọba aládé. bàbá bá ní sùúrù báwọn pàtó àwọn onílù dé èrò dé náà fẹ́ dà lọ́la inú òun náà dùn ṣẹ̀kẹ̀. èmi olórí. olórí ìkejì ẹ̀ jókòó lọ́wọ́ òsì òun jókòó lọ́wọ́ ọ̀tún inú ẹ̀ ń dùn ṣẹ̀kẹ̀ fẹ́ dà wọn lọ́la bàbá bá ṣe báyìí ló wá pe àwọn akọ́dà ẹ lọ sí ilé bàbá rẹ̀ bẹ́ẹ̀ bá rí bàbá rẹ̀ ẹ rí ìyá rẹ̀ ẹ kí orí rẹ̀ ẹ gbé sínú gbákẹ́dé ẹbí wa. ni wọ́n bá lọ bẹ́rì. ní wọ́n bá lọ bọ́ọ̀ débẹ̀ bí obìnrin wọn gbé sínú gbá. orí ìta náà wá bá. wọ́n ti gbé dé wọn àbá bàbá ìyá náà bá. ìyá náà bá. wọ́n ti gbé dé wọ́n ní wọ́n bá sọ ọ́n ló ti dàgbà wọ́n ti nù báyìí wọ́n ti ṣí ó dán nígbà tí wọ́n ń jó nu ọba ń dùn wọ́n ń jó nígbà tó dé ẹ̀kọ́ kí ní ọgbọ́n tó tó ẹ̀yọ́ méjì ó tó báwùn kábíyèsí o gbogbo wọn bá panu mọ́ báyìí ni wọ́n dá ìyàwó mi lọ́lá ìyàwó náà bá dìde bó ti dìde báyìí àwọn onílù bá kí kọ̀ǹgọ̀ bọ́ọ̀lù lòun náà bá jó ló ń lọ́rọ̀ ìran rájọ wọ́n ti bẹ̀rẹ̀ ṣá bá gbẹ́bùn lé lọ́wọ́ ẹ̀bùn rẹ̀ rè bá tó bá ṣe báyìí ló borí yẹ ẹ̀bẹ̀ ó bú sẹ́kún ó ní ẹnu rẹ̀ gbọ̀rọ̀. èmi ètò ṣẹlẹ̀ lọ́yọ̀ kan náà àrẹ̀mọ ó ti dàgbà. ó ti dàgbà ewu ti yọ lórí ẹ̀ àwọn aráàlú dẹ̀ fẹ́ràn Àrẹ̀mọ Àrẹ̀mọ a máa tó bá ti ń lọ nílùú a máa gbogbo fún ọ lówó a máa fún ọ lówó àwọn aráàlú wá pè pé Àrẹ̀mọ orí rẹ̀ mà ti funfun tán ó ní ẹ má wọrí ọ jẹ́ kí bàbá mi ó ṣe ayé tiẹ̀ ojú òkan wọn. nǹkan jú àtijọba. wọ́n á ní kò burú
nígbà tó yá làwọn afọbajẹ bá pè àwọn olóyè ọba náà bá pè wọ́n parẹ́ mọ́ Àrẹ̀mọ ó rí pé o ti ń dé arúgbó lọ báyìí bàbá rẹ̀ ó takú kò mà kú kò mà lọ ó lè fi bàbá òun lẹ̀ wọ́n pàṣọ kò gbà nígbà tó yá wọ́n bá fi nǹkan bọ́ sẹ́nu bá sọ̀rọ̀ bàbá ní wọ́n fẹ́ rí ọdún Àrẹ̀mọ dẹ̀ wà lójú ọ̀nà wọ́n ṣe fẹ́ ṣe ọdún Àrẹ̀mọ nìyẹn bàtà wọn fẹ́ ṣe ọdún Àrẹ̀mọ tó di àárọ̀ ọjọ́ tó máa ṣe ọdún Àrẹ̀mọ. ṣá bàbá lọ́dà wo bámi tọ́lọ́ yẹn kékeré tọ́ gbogbo ẹ̀ tọ́ kékeré àwọn kékeré yẹn náà ìṣe bẹ́ẹ̀ ìṣọ́hun yẹn ló ní tán pàì tó bẹ́ẹ̀ ìṣọ́hun yẹn náà ta nìyẹn. ló bá ní. ẹ wò ń bẹ̀ yẹn náà ẹnu ẹ wo bí fóònù ó clear ló bá ní ó dáa ẹjọ́ ẹ fi bàbá òun lẹ̀ o ẹ jẹ́ kó máa ṣayé ẹ̀ tó bá yà á lọ wọn ní kòkòrò àwọn ti bọ̀ àwọn afọbajẹ bá parun pọ̀ náà bá lọ ṣe bàǹtẹ́ bàtàn ṣe bàǹtẹ́ yẹn tọ́jú ẹ̀ bó dàárọ̀ ọjọ́ tó máa ṣe kínní ọdún Àrẹ̀mọ wọ́n ti tẹ́ ní sílẹ̀ báyìí ẹni ní àwọn olóyè ń jókòó sí gbogbo wọn jókòó lọ́tọ̀ jókòó lósì wọ́n fààyè sílẹ̀ láàrin àwọn aráàlú náà jókòó lọ ọba gúnwà ìyàwó kìíní jókòó bí ìyá ọmọ ìyàwó kejì jókòó ìyá Àrẹ̀mọ jókòó ìyàwó kejì jókòó gbà tó dá wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣeré eégún jó kìíní jó àwọn tó ń tàpá jó àwọn tó ń gún ṣe kìíní jó àwọn obìnrin jó gbogbo wọn jó Àrẹ̀mọ ló gbọ́dọ̀ jó gbẹ̀yìn. Àrẹ̀mọ bá yọ ọlọ́ọ̀kọ́ bí eégún tó kù dán náà pariwo àwọn oníbàtà bá fi ti pàlàpàlàpàlàpàlà síbẹ̀ gbàngbàngbàng gbàngbàngbàng ló bá ń rè ló bá ń bọ̀ ọ̀rọ̀ à ń rè wẹ́rẹ́wẹ́rẹ́ bọ̀ àṣẹ wọ́n ti so bàǹtẹ́ yẹn mọ́ nídìí ló bá ń bọ̀ ló bá ń bọ̀ ló bá ń bọ̀ ló bá ń bọ̀ nígbà tó dé ogun orí ẹni táwọn olóyè wà lórí ẹ̀ ló bá ń bọ̀ ló bá ń bọ̀ láyé ìfọ̀rọ̀gùsà ó dọ̀dọ̀ bàbá ẹ̀ ó lè déwájú bàbá ẹ̀ báyìí tó ní kò ń lọ bàbá yẹn ní Àrẹ̀mọ àgbérò rẹ̀ ó ní wọ́n tiẹ̀ ó sì tì àgbérò rẹ̀. ìyún ni pé ọba àgbà náà ti mọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀. ẹ̀sìn ti bá gbogbo ó ti tún gbogbo nǹkan ṣe kí n má sọ mí bó bá yẹ lọ́kàn báyìí wọ́n ṣe máa wọ̀ ẹ́rì gbogbo ti fún tọ̀dọ̀ ẹ̀ náà ti rí bàbá. ẹ̀ńgbẹ̀jẹ̀ sọ pé tán bá wà ní pẹ̀bí gbogbo nǹkan ni wọ́n ti dira fún wọn. ló bá ní agbéró rẹ̀ ó ní Àrẹ̀mọ ọyíjú padà ó dọ̀bálẹ̀ fún gbogbo àwọn tó tiẹ̀ Àrẹ̀mọ bá bọ́ síwájú olóyè kìíní ó dọ̀bálẹ̀ fún lóyè yìí ṣubú ìwì ó bọ́ sí dèkejì bó ṣe dọ̀bálẹ̀ fún gbogbo àwọn olóyè yẹn ni gbogbo wọn ṣubú wọn kú pàtó wá ṣubú tó kú tán ó wà níbẹ̀ kò lè dìde abẹ́ wa ní ókè Àrẹ̀mọ ìwọ náà dọ̀bálẹ̀ fúnra rẹ̀ Àrẹ̀mọ bá dọ̀bálẹ̀ fúnra rẹ̀ òun náà bá ṣubú ló bá kú ìyá ẹ̀ bá dìde ó pọ́ mọ́ mi oníṣẹ́ ọ̀fẹ́ kọ́ mọ́ ẹ̀ pa òun. kábíyèsí o ẹ ṣe gan kábíyèsí nítorí àkókò kábíyèsí torí àwọn àlejò wà nílẹ̀ báyìí ní rí jù bẹ́ẹ̀ lọ ní fún ti tọ̀sẹ̀ yìí lọ́dọ̀ ọba wa Oníkòsí ti ìlú Ìkòsí ọba wa Samuel Alamu Olóyèdé ọ̀dọ̀ wọn ni a wà fún ti tọ̀sẹ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ wa nílé pátápátá orí adé òun náà lè tètè lórí adé pẹ̀lú èmi Aminat Popoola Sisi Èkó yín kan náà ní ọmọkàn bíi ìgbà ọmọ Tálábímógò 93.1 FM. Àti ọ̀fẹ́ mọ̀ lọ́ba yìí kábíyèsí ìlú mélòó àbí agbègbè mélòó ló wà ní abẹ́ àkóso yín?
ó dáa ẹ ṣáà tọ̀pá bọ̀ hù ṣá. kábíyèsí ó mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ráyè ewu tó ń jẹ́ kò ṣọ̀fẹ́ lónìí ó bẹ̀rẹ̀ láti bí ṣàǹgíṣà olówó rà ìṣẹ́rí ìkan náà àwọn ọkùnrin mọ́ oró nìyẹn Màbódò tó wà ní ìṣẹ̀rí lọ́hùn Màbódò ti di méjì Màbódò kọ́ wà níbi kìnìún Agility Òrìṣà à ń padà wá sí Màìdán Pàtìlẹ̀ Orílẹ̀ Ìdènà ìyẹn ti di Ìdẹ̀ránsìn Ajéwọlé ó ti di Àgbọ̀ Orúbẹ̀ Kíntán òdìkejì Odò Ògùn Ajégúnlẹ̀ bẹ́ẹ̀ wá sí Owódé Onírin Owódé Orílẹ̀ Ẹ̀rùnkàn Ajéwọlé wá sí Òṣogùn Alápẹ̀rẹ̀ Àgbòyé 1 2 3. lábẹ́ Oníkòsí gbogbo wọn wà. abẹ́ ẹnìkan tó jẹ́ olórí gbogbo ọba lẹ́nu. Oníkòsí. Now Ọjọ́ta Kétu lọ bẹ́ẹ̀ títí tí Ògùdù Orí Òkè lọ wá ṣẹ̀ wá lọ sí Fàkọ̀ wá lọ sí Anthony wá lọ sí títí lọ dé Ìwòrò. ẹ ṣe gan ni kábíyèsí. Mo gbọ́ tẹ́nìkan sọ wípé ọba kan ló lórí àwọn ọba ẹ̀yìn ní fẹ́ dárúkọ àmọ́ kábíyèsí gẹ́gẹ́ bí àgbà nínú àwọn ọba nípínlẹ̀ Èkó yìí ẹ dákun ta ló lórí ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba mo fẹ́ ẹjẹ́ àmọ̀ tó pàtó tó dáwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ lé ọ̀pọ̀lọpọ̀ sì ti ń retí wípé ní Oníkòsí gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ sẹ́ẹ̀ báwọn ọba yòókù sí. èmi mọ̀ dájú wípé ohun tí mo rí ni mo máa sọ. Olórí gbogbo ọba lẹ́kọ̀ọ́ lónìí olówó Èkó ni olórí gbogbo ọba lẹ́kọ̀ọ́ lẹ́nu. Bàbá Fúádì kábíyèsí ọba wa Rídíwánù. Igbákejì ẹ̀ tó jẹ́ first vice chairman òun ni ọba of Ìkòròdú Àyàngbòrìn. ẹ̀yin ní fẹ́ tùjú bá ń lọ ẹ ṣe gan ni kábíyèsí. ṣùgbọ́n ó ṣeé ṣe o kọ́ sọ pé ẹnìkan jẹ́ ọ̀gá kan a ní àwọn ìgbìmọ̀ kan tá a set up bí upgrading bí àwọn tó ń wo ìgbésẹ̀ títún nǹkan ṣe kankan àwọn ẹ̀ náà a yan àwọn kọ̀ọ̀kan sí